àwa lójú wa lájú ní Nàìjíríà àwa là ń ṣe wọ́nran bíi kíní kòkòrò abẹ́ ọmọdé wọ́nran là ń ṣe àlè handú ọ̀rọ̀ maturely olórí ìṣòro ta ní ta lọ lórí Yorùbá àwọn olóṣèlú ti bàjẹ́ a difficult láti mọ̀ ta lọ lórí Yorùbá ẹni tí ò bá ti ṣe tó favour àwọn olóṣèlú kan bó ṣe lè wù kó lágbára tó wọ́n á sọ dẹni ilẹ̀ innal muluka idha dakalu qaryatan afsaduha ọba tó dá àwọn alágbára òṣèlú ọmọ bàgbára àwọn bí wọn ṣe lò tí wọn bá bínú wọ̀lú kan wọ́n sọ alágbára àbẹ̀dọ̀lẹ̀ ìyẹn ní ọjà ní ọgbọ́n àgbọ́njù tí ìran Yorùbá ní láàfijọ́ lórí ìran Yorùbá olórí Nàìjíríà dùn ní àrọ̀ tí wọn bá fi wá sọ olórí àwọn náà ni wọn tó ń kọjú tó láwọn ń fòmùgọ̀ díẹ̀ kún ọgbọ́n wọn ìran Yorùbá ẹja ronú kí ló dé tàǹbàrà wájà bíi Animal Kingdom George Orwell ló kọ nófù yẹn láyé John Animal Kingdom where might is power níbi tó jẹ́ pé tí wọn bá fẹ́ dájọ́ ẹni ọba lè fìwò tú fún ara wọn lálágbára ha behave maturely mọ́ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa tí wọ́n dá Yorùbá sílẹ̀ ọgbọ́n ni wọ́n fi package Yorùbá ọgbọ́n ni wọ́n fi gbé Yorùbá kalẹ̀ Yorùbá nìkan ni rántí gbogbo Nàìjíríà rí ìdánù lè ẹ̀bí ní ẹni báwo ni ìgbà tí wọ́n dá Nàìjíríà sílẹ̀ ebi northern region western region eastern region bẹ́ẹ̀ ni wọ́n sì pín látilẹ̀ bóò ni wọ́n ṣe wá tó fi wá jẹ́ pé lẹ́ni a ní 36 states pẹ̀lú federal capital ó jẹ́ 37 lónìí ńgbà tí wọ́n wá tó ìran Yorùbá state mẹ́fà péré lọ́tọ̀ sí ìran Yorùbá báwo ni north ṣe tó tí wọ́n tó fi pé 19 states nígbà tẹ́yìn kú ní mẹ́fà ẹ multiply 6 by 3 ẹ̀ tí ìtòye state tí ń bẹ ní north báwo ni wọ́n ṣe tó ìran Igbo àwọn ní state mẹ́rin Niger Delta kún wọn ẹ lọ wo iye state wọn ti lọ bí 9 àti Igbo àti Niger Delta wọ́n mọ̀ pé àwọn méjì nítorí kan lè rọ́nà lọ níjọ́ jàbádé ẹ mọ̀ pé ọ̀kan ni àwọn méjèèjì ìran Yorùbá ẹ̀yin lẹ lajú jù ẹ̀yin lẹ ní state tó kéré jù àtẹ̀yìn àtọ̀làjú tẹ́ ní state méjì ní ẹja kù lára yín tí wọ́n lẹ̀ mọ́ north wọ́n já Kwara kù lára yín wọ́n lẹ̀ mọ́ north Kogi àwọn ìran Yàgbà ìran Yorùbá ni wọ́n já kù lára yín wọ́n lẹ̀ wọ́n mọ́ north wọ́n tún já àwọn òyìnbó gan já kù lára yín ara ọmọ Odùduwà wọ́n lẹ̀ mọ́ Benin Republic ẹ̀sìn lẹ́yìn lajú ìran Yorùbá nílẹ̀ Ìgbò wọ́n mú lára ọ̀kan ní ọmọ Odùduwà Benin ọba of Benin wọ́n mú state Ẹdó wọ́n lẹ̀ mọ́lẹ̀ Ìgbò wọ́n ríwẹ̀ já kù láàrin ilẹ̀ Ìgbò wọ́n ríwẹ̀ já kù láàrin ilẹ̀ Haúsá o báwọn ṣe ń so lórí làwọn náà ń so lórí ta ló pín state tó fi pín ti Yorùbá tó wá kiri báyìí títí ọjọ́ ayé wọ́n là ní 6 geopolitical zone ọ̀nà 6 ni wọ́n pín sí tí wọ́n bá ní political zone kọ̀ọ̀kan ọmọ control ẹ mọ̀ pé mẹ́ta ní bẹ́lẹ̀ Haúsá ni tí wọ́n bá ní kẹ́yìn kọ̀ọ̀kan ọmọ sàárẹ̀ lọ́dún mẹ́jọ ẹ multiply 8 times 3 ó mì pé kó tó kan ẹ̀yà abòmíì ní tí bí ó ṣe jẹ́nu ọ̀kan bẹ láàrin ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá tó jẹ́ para north náà lára geopolitical zone tí wọ́n bá ń control 3.5 tí wọ́n fi méjì 2.5 lẹ̀ fúnlẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá a sì ronú pé bó láti corporate à ń jàbí ẹni pé àlájú àjẹ́ ń sọpá wà lálájú jù kò sí orílẹ̀-èdè tó perfect kò sí society tó perfect kò sí ibi tí kìí ti ń bára wọn jà pé ìwọ làgbà èmi làgbà dọ̀la ní Scotland ni wọ́n threaten UK kò ti tó tàn táwọn kò lára United Kingdom London bá wọn fà títí wọ́n bẹ lórí ẹ̀dọ̀la wọ́n fi ọ̀pọ̀ lọ́jà ní wọ́n máa jàjà bí ẹranko tiwa báyìí kábọ̀rì íńtánẹ́ẹ̀tì ká máa yẹ̀yẹ́ ara wa kábọ̀rì íńtánẹ́ẹ̀tì ká máa tásìrí ara wa gbogbo aburú tẹ́ sọ nípa àrùn kọ̀ọ̀kan sẹ́mọ̀ pé àwọn Haúsá ń bá yín pa ilé ẹjọ́ àwọn Ìgbò ń bá yín pa ilé ẹjọ́ tíjọ́ tíjà ó dé gbogbo ń tẹ́ sọ yẹn ni wọ́n mọ̀ jù sí yín kọ̀ọ̀kan ǹjẹ́ ò lẹ gbọ́ káwúsá sọ tiwọn bẹ́yẹn ǹjẹ́ ò lẹ gbọ́ kí Ìgbò sọ tiwọn bẹ́yẹn kò sí tó burú kábàárà wájà tí mo bá ní right mo lè bẹ́ẹ̀ pé I have a right ara yẹrẹ mi jẹ́ o I want my right kò sí tó burú bẹ́ẹ̀ àjọjọ́kù in a civilized society kí ni evidence tiẹ̀ àmọ́ ńgbà tó jẹ́ pé gbogbo ń pẹ́ jẹ́ ìtàn ilẹ̀ Yorùbá ìtàn Haúsá perfect ìtàn Ìgbò wá straight forward ìtàn ilẹ̀ Yorùbá nìkan ni wá straight forward wọ́n tọwọ́ bọ̀ bàbá Awólọ́wọ̀ bó ṣe dáadáa tó nítorí náà tọwọ́ bọ̀ lára ilẹ̀ Yorùbá ló burú jù láàfin lè bára wa rẹ́dọ̀ láọ̀sẹ̀ ìran Yorùbá ẹ jẹ́ á ronú ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run Yorùbá ẹ jẹ́ ká pàwọ́ pọ̀. Àlùfẹ́ kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa o kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa. brain drain ìran Yorùbá ló affect you gbogbo àwọn good head good brain brilliant brain nílẹ̀ Yorùbá wọ́n bẹ l'Amẹ́ríkà wọ́n bẹ ní UK wọ́n fọ́n káàkiri ayé ìran Yorùbá àwa la pọ̀jù nílẹ̀ òkèèrè Haúsá ti ń lọ ilẹ̀ òkèèrè wọ́n á tó 20% Yorùbá tó fẹ́ jáde Ìgbò ti ń lọ ilẹ̀ òkèèrè wọ́n á tó 60% Yorùbá ti ń bẹ ilẹ̀ òkèèrè tẹ bá dé lu London ẹ rò pé ilẹ̀ Yorùbá lẹ́wà ni kò síbi tẹ́ wà ẹ wọ̀ tẹ́ nítorí táwọn yẹn ń sọ èdè Yorùbá kí ló fọ́n wa ká kí ló fà á sì láwa lalajú jù wàlájú òní bẹ lọ́dọ̀ ọ̀ràn Yorùbá tá a lè ṣẹ́tù jà láàrin ara wa àfi ká bọ́ sórí afẹ́fẹ́ ká mọ̀ yẹ̀yẹ́ ara wa ìjà ọba Kánò méjèèjì ọba tí ń bẹ́ẹ̀ ń sìn abẹ́ni tí wọ́n fi síbẹ̀ nítòsí ìlú tí wọ́n padà yọ bó ṣe le tó ṣe é gbọ́ káwọn Haúsá ọmọ fẹ́ra wọn ṣẹ̀ṣẹ̀ tó báyìí
ìran Yorùbá a sì sáwà lálájú. Where's the maturity? Where's the maturity in us? La yaslu nasu fawdo la sara wala sara idaju alum sadu wala sara idaju alum sadu. Afani ayé ò lè dá society àwọn èèyàn ò lè mú progress wá ìdájọ́ alum sadu. Tó bá ti lè jẹ́ pé àwọn aláìmọ̀kan àwọn òpònú àwọn mọ̀gáfàl àwọn náà ń bọ́ sórí afẹ́fẹ́ tí ń sọ̀sọ́ kú sọ̀rọ̀ àrùn tí ò sẹ́ni tí ó kọ́ṣẹ́ wọn. How do you be civilized society? Kí ló ṣe wá aláwa lajú jù àmì ọ̀làjú dà lára Yorùbá ibo lọ̀làjú náà wà géèmù láyé nípìnlẹ̀ ìran Yorùbá Ilé Ifẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí kingdom wọn pé ibẹ̀ lójújú wà Ọ̀yọ́ dé Ọ̀yọ́ fún ní ó fúnlẹ̀ Yorùbá ní shape ó fúnlẹ̀ Yorùbá lórúkọ wọn jagun gbogbo ogun tí wọ́n jà tí wọ́n fi recognize yo ẹ̀dá nǹkan country kan tí wọ́n recognize lágbàáyé tí ìsepò ogun ni wọ́n jà wọ́n jagun dákínní látayébáyé UK lẹ́ni ogun ni wọ́n jà tí wọ́n fi gba gbogbo tí wọ́n gbà mara tí wọ́n sọ di country lẹ́ni US lẹ́ni ogun lọ́pọ̀ jù nù tí wọ́n jà tí wọ́n fi ní àdúrú ilẹ̀ tó pọ̀ tó báyìí gbogbo tílẹ̀ Yorùbá jagun tí wọ́n fi fún wa ní figure tí wọ́n fi fún wa ní recognition gbogbo ẹ̀ lẹ́ ti fẹ́ nu yẹ̀yẹ́ tán. ẹ̀sìnú náà sùfọ́dún dáṣàrà bàdàwé wọlé sọ́dà ìdájú àlùmsàdù wọlé sọ́dà ìdájú àlùmsàdù. Olórí àbòsí tó ga jù tóyìnbó ṣe fún Áfíríkà ni pé wọ́n dà wá lólè wọ́n fi tún tí wọ́n ṣe àwọn yẹn colonize wa àwọn yẹn fún wa ní independence monarchy system of government wọ́n maintain ẹni Britain jò ní àárọ̀ gbogbo anybody tó lè jẹ́ prime minister yóò lọ gbàṣẹ lọ́wọ́ ọba ni lọ́hùn ọba tiwọn ìyẹn gbé sórí òṣèlú àmọ́ tí wọ́n introduce sáwọn bí wọ́n mú àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan pé ìjọba gbogbo ayé ìyẹn ẹjẹ́ ó jẹ́ àwọn ọba wà lábẹ́ ìjọba àmọ́ lọ́dọ̀ tiwọn ìjọba wà lábẹ́ ọba ẹ̀wù àbòsí tó ga ní tí wọ́n ń pè ní ìjẹ ọba ìjọba àwọn tí ń bẹ lọ́wọ́ ọba tó bá fi ń control àwọn tá a gbà fún tí wọ́n jẹ́ ìjẹ ọba ní jẹ́ ìjọba àwọn ọba ni wọn ọba máa control báwọn gómìnà ṣe control yẹn àwọn ọba ni wọn ọba máa control báwọn president ṣe control yẹn àmọ́ wọ́n gbàgbára yẹn lọ́dọ̀ wọn kò rí bẹ́ẹ̀ láwọn ìlú tó lajú láyé tó jẹ́ pé local government chairman yóò lágbára jọba lọ nínú òfin kò rí bẹ́ẹ̀ láwọn ìlú tó advance láyé wọ́n ṣàbùsí fúnlẹ̀ Yorùbá wọ́n ṣàbùsí fún Nàìjíríà the same òfin tí wọ́n gbé kalẹ̀ lọ́dọ̀ wa ni wọ́n gbé kalẹ̀ nílẹ̀ Haúsá manage tiwọn wọn jẹ́ kọ́làjú ọba kọ́tù àwọn jẹ́ kò sí ibi tọ́wọ̀ nílùú Kánò bọ́ ọba ti rí fọ́tò Emma Kánò Sanusi lọ́mọ ọba ti rí fọ́tò gómìnà tó ríta rẹ lọ́mọ rí fọ́tò Emma ọ gbọ́dọ̀ mọ́ respect ọba wọn nílẹ̀ Haúsá tó ọba fẹ́ rọ́nà lọ nílẹ̀ Yorùbá omi ìsanwó làwọn ọba tiwa ẹ̀sọ́ ọ́fíìsì tẹ́wọ́ dẹ́ ti rí fọ́tò ọba àlùkò kan nílùú rẹ̀ kò sí ní local government chairman nílẹ̀ local government offices nílẹ̀ Haúsá wọn tó bẹ́ẹ̀ kàn mẹ́gbẹ́ fọ́tò ọba wọn sí local government wọn àmọ́ nílẹ̀ Yorùbá àti lajújù àwọn ọba ò dẹ́ nǹkankan ẹ̀yin lẹ́ fẹ́ nú yẹ̀yẹ́ àwọn ọba tẹ́ ẹ̀ fún ní wọn lọ́lọ́pàá wọn ní sójà wọn ní budget wọn ní anything lẹ́nu apariwo sẹ́ńtọ́ yẹ ẹja sínú wọn ń jiyàn gbé lu yín múra sí agbára wo níbẹ̀ lọ́wọ́ àwọn ọba bí wọ́n bá lu ọlọ́pàá wọn bẹ̀ jọba wọn lágbára láti control sójà wọn ní budget owó kankan tí ń wá pé iye budget báyìí ilẹ̀ bù fáwọn ọba kan fi máa ṣe títì ẹ fún wọn budget báyìí kan fi máa ṣe ná ẹ fún wọn budget báyìí kan fi bọ́ aráàlú kù sínú budget òfin Nàìjíríà gbogbo lọ́sọ̀ àwọn ọba di ọmọ ẹ̀yìn ìjọba ní pàṣẹ nílẹ̀ Yorùbá wọ́n manage tí wọ́n lé Haúsá tí ẹ máa Sànúsì yẹn ọyọ àwọn náà lẹ́sẹ̀ lẹ̀ síbẹ̀ náà wọ́n sì manage kánilẹ̀ Yorùbá lọ́rọ̀ ẹ máa Sànúsì àti ọba kejì ló ti ṣẹlẹ̀ ní ẹ ti fọ gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ìran Yorùbá ẹ jẹ́ àrònú ìfẹ́ ló láyé ìfẹ́ ló lọ́run ìfẹ́ ló lọ́run ìfẹ́ lọ́lọ́run fẹ́ Yorùbá jẹ́ pé pọ̀wọ́pọ̀ kánò fẹ́ o kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa o kí la bá fífẹ́ ṣe tí ó dáa kí la bá fífẹ́ ṣe tí ó dáa. mo sọ ọ̀rọ̀ kan fáwọn àfáàlẹ̀ Yorùbá nígbà yẹn ó ń ṣe báyìí o the same thing ní sọ fáwọn ọba náà mo sọ fáwọn àfáà Yorùbá nígbà àwọn kan dìde tí ó ń yẹ̀yẹ́ gbogbo àwọn àgbààgbà àfáà ló sọ mí dẹni tó jáde tí wọ́n ń dráàgì tí mo ń pariwo pé ẹ̀yin àfáà yòókù ẹ má gbọ́ pé wọ́n bú yín ẹ dìde tí wọ́n bá bú àfáà kan tí wọ́n bá imú jẹ gbogbo àfáà yòókù ẹ di pépà blọ́gà ohun ẹ̀yin lè mọ ẹ̀ ní nítumọ̀ mọ́ bí ẹ ṣe ń bẹ̀rù ẹ̀yin àfáà wọn ní bẹ̀rù yín mọ́ àwọn tí wọ́n dìde ń gbọ́nà lọ́hùn àmọ́ majority ò dìde nínú àwọn àgbà àfáà wọ́n dúró pé kò kúkú bú èmi wọn àkúkú dọ́dọ̀ tèmi lónìí nǹkan wàláhì mo fi Ọlọ́run búra bíi pépà làwọn àfáà rí lọ́wọ́ àwọn blọ́gà anybody náà lè rọ́ọ̀lù anytime jẹ́sí bìlú pé kò sí ti ọ̀sẹ̀lẹ̀ àwọn àfáà nígbà tá àrùn náà gbogbo àwọn là ń lọ kóòtù pé má bà mí lórúkọ jẹ́ láyé ẹjọ́ òun kò rí bẹ́ẹ̀ ìbẹ̀rù ń bẹ fáwọn àfáà oúnjẹ pátí ni àfìgbà wọn sáfẹ̀ rand ẹ dákun àfáà tó lóko gidi tí wọn mẹ́nubà torí pé níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀
wẹ́rẹ́wẹ́rẹ́ bí iná ni bí ìgbà tí iná ń jó ni bí ìgbà tí iná ń jó bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní jó gbogbo nẹ́tẹ̀ ẹ bá rí tó gbàmù láti mintẹ́sígárì sárárì láti ibi kí ni ọkàn sára wọn para ìní tí bẹ̀rẹ̀ kí ni tí mo sọ débẹ̀ ẹ̀yin ọba alẹ́ Yorùbá oúnjẹ pati ni yọ kárí ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń wòran ni tí wọ́n fi ń yẹ̀yẹ́ Aláàfin wọ́n ń yẹ̀yẹ́ Ọọ̀ni ẹ sì ń wò pé wọn ò bẹ́ mi wí ẹ̀yin náà take side ẹ mọ̀ pé wọ́n ń ká kánópì àpọ́nlé kò lára ti ń jọba ni ẹ̀yin ló yẹ kí gbogbo yóò pè pàjẹ́ kíá pé tí ọmọ kan bá tó sọ̀rọ̀ yóò gba ìpè lẹ́nu gbogbo ọba alẹ́ Yorùbá tí àbáríyá yìí parí ó dá nǹkan kó dúró láàyè rẹ̀ tó bá jẹ́ pé tó lórí ni ó kàn kó dúró ẹnìkan kọ́ mọ́ ti pé ara rẹ̀ for now tá a fi parí ọ̀rọ̀ yìí ẹ̀yin ló yẹ ká ẹ jáde ẹ̀yin náà wá ń take side ẹ mọ̀ pé ti káṣọ àpọ́nlé kò lórí yín bẹ́yẹn tí wọ́n bá ibú Aláàfin tí wọ́n mú jẹ tí wọ́n bú Ọọ̀ni tí wọ́n mú jẹ ó kú ọba tí ò ní dàbí pépà lọ́wọ́ wọn. Allah. ó kú ọba tí ó kù tí ò ní dàbí pépà lọ́wọ́ wọn láwọn àbúrò bíi. Lakilele atamima ya budule wasana. Lakilele atamima ya budule wasana. tí n bá ní kí n sọ̀rọ̀ ọgbọ́n tí ń bẹ lẹ́nu mi tán kémi náà mọ̀ di àwọn alásọ̀tàn àwọn àfáà tí wọ́n ń bẹ nígboro ẹ̀yin Yorùbá ẹ jẹ́ àrònú kí ni safety ìran Yorùbá báyìí o ẹ wo dáadáa gbogbo gbọ́wọ́ lẹ Yorùbá àwọn Haúsá ti take over ẹ pẹ̀lú ọ̀kadà tẹ bá rí ọlọ́kadà 10 Haúsá 7 ní bẹ láàrin wọn kí lẹ fi safe kí ló fún yín láṣọ láǹsì pé ń jẹ́ ogun bá